Alhaji Atunde lágbára Ọlọ́run bó ṣe kó 20,000 ọlá ìyá tó bí yín ọlá bàbá tó bí yín àmín ẹ mọ̀ ga sí àmín former speaker ní House of Assembly ti Ìlọrin yìí nù ni ẹ jẹ́ nsàdúrà tí mo fẹ́ ṣe yìí Ọlọ́run má bàjà àmín ẹni Ọlọ́run bá fẹ́ bàjà ní dájú ka ìjà kọ Ìlọrin Ọlọ́run má bàjà ètò rẹ ni Ọlọ́run bá fẹ́ bàjà Ìlọrin yóò má bàjà ẹ mọ̀ pé kéyìn sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí yóò fi sẹ́ Ìlọrin kọ́lọ̀ ọjà náà mọ̀ tírẹ́nì lẹ́nu ọ̀dájú kọ́sẹ̀ Ìlọrin lọ torí tọ́ bàjà náà ìrẹ́lùwẹ̀ ọ̀pá òun nìkan lọ́pàá àmọ́ bẹ́ẹ̀ bá dájú ìjà kọ Ìlọrin gbogbo fámìlì rẹ̀ ní òrùn nílọrin gbogbo fámìlì rẹ̀ ní òrùn sẹ́kọ̀ọ́ nìkan ní ọ̀daràn pẹ̀lú mọ́tò. àfẹ́ wa Islam wọ́n ní ẹnìkankan kọ́mọ dájú ìjà kọ Ìlọrin tó bá dájú ìjà kọ èmi náà mo wí. àfẹ́ wa Islam ní bẹ́ẹ̀ bá dájú ìjà kọ Ìlọrin. bóyá ń dájú ẹ lọ́wọ́ àbí múra tí ó dájú kọ. bóyá ń dájú ẹ kọ́ lọ́wọ́ àbí múra tí ó dájú kọ́. yọ parẹ́ tìrantìran. àfẹ́ wa Islam wọ́n ní. àníbi sì ṣe pé o. àfẹ́ wa Islam wọ́n ní yọ parẹ́. ẹ wàá sọ̀tún rẹ̀ kì í ṣe pé ìjọ wọn dájú ìjà kọ Kàábà ẹbí wọn parẹ́. Kàábà dẹ̀ ní ilé Ọlọ́run ni àwọn tó pilẹ̀ Ìlọrin yìí náà ẹni Ọlọ́run ni. waja'alahum ka'asfin ma'kul. àwọn tó pilẹ̀ Ìlọrin yìí àwọn wàlíyọ̀ Ọlọ́run ni wọn. láti máa pè ní ìlú àfa bẹ́ẹ̀ bá dẹ́kun wa ní ìlú òkè. Ìlọrin ò ṣe é bá jà. Sheikh alim. ọlọ́pàá bẹ́ẹ̀ bá bá lọ́rin jà ọwọ́ ọlọ́pàá tẹ̀ ni. ẹ máa gbọ́ ẹni ọba bá lọ́rin jà yóò wá ṣẹ̀ṣẹ̀ mú Ọlọ́run kọ̀ mọ́ tẹ́lẹ̀. sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá bá lọ́rin jà àlọ́wọ́ ọlọ́pàá tẹ̀ yóò mọ̀ wá wó sùn níwájú. alẹ́ bí ọmọ Ọlọ́run tẹ́lẹ̀ tọ́ba ti bá lọ́rin jà Ọlọ́run wàá fi rí ẹ̀ hàn báwọn. pé òun ọmọ Ọlọ́run tẹ́lẹ̀. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wàá fi rí ẹ̀ hàn pé òun Ọlọ́run tó ọmọ tó fi ń ṣe tó ń ṣe òun lòún dé yìí. afẹ́wà Islam bẹ́ẹ̀ bá dé ẹ̀dìkọ̀tà èèyàn mọ̀ pé Ọlọ́run ń bẹ. Ìlọrin ilẹ̀ azizatuli watan. Ìlọrin ò ṣe é rí fín. wáyálì ma wáyà zakan. mọ̀rí Ìlọrin fín kọ́ mọ́ bá parẹ́. wáyálì faridatu fi zaman. lọ́wọ́ àwọn aṣáájú tó dájú kọ́ lọ́rin mọ́ parẹ́. wajami'u ma fiha hasan. gbogbo ẹni tó bá dájú kọ́ lọ́rin pẹ̀lú rédè Ọlọ́run ló wọ́n pa wọ́n rẹ ni. ẹrú náà tó ṣe dáadáa tó ṣe yìí. ẹ máa gbé Alhaji Babatunde. Alhaji Babatunde. former speaker. dàpọ̀ mọ́jọ́ rò ló dàrú. bí ọba máa yàtọ̀ fún Ọlọ́run dàkójọ́ ọmọ dà sí. gbogbo ẹni wá ní pé mo fẹ́ ṣe bẹ́ẹ̀ lágbá àwa náà bẹ̀rẹ̀ náà fúnra wa. káwa náà mọ̀ sí bẹ́ẹ̀. ìta máa fi rí bẹ́ẹ̀ sí ọlọ́mọsá fún wa. tọ́lá àsìkò tá a wà àsìkò tó yẹ sànú èèyàn ni. ara tí mo tọ́ ń jò ní irun. àsìkò tó yẹ sànú. àní ẹ lọ́ọ́ wà gbàlá Gébúrẹ́lì kírísítẹ́nì níbà ẹ wo àánú tọmọkùnrin yìí ń ṣe láyé. gbogbo èyí tẹ́ wà ní tọ́ba ní nísìn ó lè gbé ìyá arúgbó tẹnìkan ò mọ bó ti ṣe ṣe inú ilé àlápà yọ wá lọ bẹ la ilaha illallah yọ wá gbé ìyá yẹn màmá àwọn ọmọ yín kọ́ màmá gbogbo wọn ẹyọ kan náà mo bí àmọ́ kò rí ṣe. Àgbàlá Gabriel wà nítọ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ọ̀dọ̀ ya ilẹ̀ wà báyìí Àgbàlá Gabriel ni ó lè lápèjú eré ni òun fún ara òun fún màmá ní 100,000 màmá retí o àfáàbí àtìlámù nígbà tí ó bá fi pé 30 minutes ó lè rí 4 point something fún yàrá yóò wá tún sẹ́yìn lẹ́ni ilé ìyá yóò wá tún léwu kọ́ àní yóò wá tún léwu kọ́ fún yàrá yóò ta ìsì ẹ̀ yóò Àgbàlá Gabriel ìgbọ̀tọ̀ wà dé báyà. Àgbàlá Gabriel nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí ọ̀nù fún ọ. bẹ́ẹ̀ yóò ti jẹ́ nù afẹ́ ìwà sílámù. gbogbo ẹni tọ́lọ́ bá wá ṣàánú bẹ́ẹ̀ ẹ̀yin náà máa wá ṣàánú. gbogbo àwọn tí máa wá ṣàánú lórí ètò yìí. ẹ wà lérí ìjọba ni o ẹ dákun èyí tún jẹ baálẹ̀ kan kó ló wọ́n jẹ mọ́ mú. afẹ́ ìwà sílámù lórí ètò yìí Ashabul Janna àwọn tí máa ṣàánú Alhaji wa Hasan Táyé Jíwá Ilépo Ọlọ́run kó ṣàánú ẹ̀. àwọn tí máa ṣàánú Ambassador Tajudeen Ọlẹ́sìn Ọlọ́run bá wa ṣàánú ẹ̀. àwọn tí máa ṣàánú Alhaji wa Abdulkadir Adélọ́dún SAN Ajikobi Ọlọ́run mọ́sá bá wa ṣe dáadáa nínú àwọn tí ń ṣàánú nìyí àwọn èèyàn pọ̀ tí mọ́dìbò tí bàbá ọba lọ́rin aláàánú ni gbogbo ẹ wo Senator Saliu Mustapha bẹ́ẹ̀ni Turaki of Ilorin ọmọ Yorùbá tó pupa ọmọ Yorùbá bí lárúbáwá ni Saliu Mustapha rí Ọlọ́run má jẹ́ Saliu oṣù àtàwọn arú wọn bẹ́ẹ̀ ọlọmọdé wọn ó sì ṣe àtàdúrà fún yín o adúpẹ́ fún yín bá sàmọ̀nà yín o afẹ́ ìwà Islam fatwatuna al-yawm tadullu ala dawri al-hukumati ala al-bilad kí ló jùsẹ̀ àwọn ìjọba